ẹ̀wọ̀n nǹkan kí lọ́la ń pa ànábì jàmá rahama ó pè láàánú àánú lọ́pọ̀ ànábì o àyè bẹ̀ kọ́ ìmáàmù tó ní ẹni ọba dìgbò fún àlífà méjì wọ́n búra fún àlífà méjì òpònú ni ìmáàmù ọ̀hún fa. òpònú ni bàbá wọn ìmáàmù tó ní bí ọba já sí wípé òpònú ajẹ́ pé àwọn tùyúrù lé wọn ti lálàsí ayé rẹ̀. ajá sí pé owó tọ̀wọ́ àwọn tùyúrù wọ́n ti dá sọ́rọ̀ ayé ẹ̀. wọ́n ti gba físà ìrì lọ́wọ́ ẹ̀. wọ́n ti gba físà ìrì lọ́wọ́ ẹ̀. wọ́n ti da mẹ́ta sí ayé ìmáàmù. àbí kẹ́ ẹ sànú ẹ̀ torí ìlú ọ̀hún àwọn tùyúrù mẹ́mẹ́. àwọn alágbára sì mẹ́mẹ́ ìlú táwọn alágbára wà táwọn alágbára nú ẹ̀mí wà. wọ́n náà wọ́n bí tó fa ìmọ̀ wọn ara tó fi bára rẹ dé lọ́wọ́ ra jòkó tó tẹ̀ jẹ́jẹ́ tí gbogbo nǹkan rẹ̀ máa rọrùn òun ló ń wí yòókù yìí ní. oní tí wọ́n bá búra fẹ́ nìkan ní aago 7 ọ̀sán wọ́n bá búra fẹ́ nìkan ní aago 7 àbọ̀ ẹnì kejì tí wọ́n búra fún aago 7 àbọ̀ ẹ̀pá ó ní ẹ̀sìn àwọn ló sọ bẹ́ẹ̀. wọ́n ní ká gbẹ̀mí lọ́rùn ẹ̀. ìmọ̀ ibi tó lórí kan bá wà tí ń sọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ kó ń lo lórí wa tẹ́nìkan wá dúró tí wọ́n ń dájú àwẹ̀ kalẹ̀ díẹ̀ sì sọ ìwọ̀n lórí ẹ̀sìn ẹni ẹ̀pá bàbá wọn. ó ní kí wọ́n gbẹ̀mí lọ́rùn bàbá wọn. Ọ́ní ẹ̀sìn àwọn lọ́sọ bẹ́ẹ̀. Ọlọ́run wá pé wọ́n máa rí tálí náà ka ìlà rahmatan lil alamin. Ìgbà tí ó ka àdísì lè ka àdísì Mùsùlùmí, Sọ̀híhù Muslim. Àti Sọ̀híhù Bukhari àti Sọ̀híhù Mùsùlùmí wèrè àdísì lọ́pọ̀ mẹ́. Àwọn àdísì òpònú lọ́pọ̀ mẹ́, ìdọ̀tí àdísì lọ́pọ̀ mẹ́. Ànábì tiwa ò gbọdọ̀ sọ wípé kí wọ́n pààyàn. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún yín náà ká sọ fún ìmáàmù ni kí gbogbo èyí ó sì bá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìjọba lè wo inú ta ànábì bá ànábì ti lo hayatu ẹ̀. Rahama tá ànábì ń jẹ́ rahama tá ń sọ ni rahama ẹni pé innahu ànábì tẹ́rí yẹn la tajri dima ala yadayhi qattu. ẹ̀jẹ̀ ọ̀tọ̀ wà ànábì dálẹ̀ ọjà àwọn gàṣàwátì tó pọ̀. Ẹ̀gbọ́ ànábì jagun gan gbogbo ogun tó wá jà ní tá ànábì fi lo ayé tán látẹ̀jìrí aláyẹ̀dẹ́ ìhìdìmá ẹ̀jẹ̀ ẹ sọ fún ìmáàmù náà ẹlá ànábì tó ní ọ̀sọ̀ ọ̀rọ̀ tí ń wí ẹlọ́pàá mú sí ọlọ́run yóò sì rojú ọ̀rẹ́ wájú ọlọ́run tó ti fẹ́ díẹ̀ ànábì yẹ ìpáyàn ànábì wọ ìpáyàn gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ ní sí àtàwọn kìrìsìtẹ́nì ogun jáde lórí Facebook wọ́n ní ẹgbọ́n ní sínú ogun ànábì ni wọ́n máa pààyàn wọ́n lápáyàn lànábì òun ní kọ́ọ̀lù fún ọ́dà fún wọn máa bá àwọn èèyàn ànábì kọ́ ànábì èsè bẹ́ẹ̀ èmi ọgbà ànábì ilẹ̀ bí wọ́n bá dáṣọ tí èsè ti ẹ̀rọ àwọn yọ kú àdásọ rẹ̀ wà ànábì wa. wọ́n máa rí sálí náà ká ilà rahmatan lil alamin. bal kana rasul sallallahu alayhi wa sallam harisan ala hidayatin nas. ànábì máa ń sojú òkúrò káwọn èèyàn wọnú ẹ̀sìn ni ànábì yọ dàá pa èèyàn. Tá ànábì fi wá lo ayé tán ẹjẹ́ ń sọ fẹ́ yìí tọ́lá àwọn kan ló jòkó mú mọ́sálásí ń bẹ̀ tí ń ṣe kútúbà fún. Wọ́n lọ bá àwọn òkú làwọn tó jòkó mú ìṣe èèyàn. La ilaha illallah. Èèyàn lè sọ ọ̀rọ̀ kọ́lá kéèyàn má kéwu ọ̀pọ̀ èèyàn gbọ́dọ̀ jòkó mi kútúbà àjímà kí wọ́n sọ wúwẹ̀ kí gbogbo wọn sì dákẹ́ mẹ́. Kọ́lá gbogbo wọn jẹ́ láì màkàn. Wọ́n á fi bàjẹ́ ròyìn sí ọlọ́run kó wá ó sì dákẹ́. Ànábì ọ̀dàjẹ́ lẹ̀ rí ẹ̀mí kan ṣoṣo èèyàn kan ṣoṣo lànábì parí. Èèyàn 1 person. Ẹ̀mí ẹyọ kan ṣoṣo ní gbogbo 63 years tá ànábì lò láyé ẹ̀mí kan ṣoṣo ànábì pa ẹ̀mí kan ṣoṣo ìparí kọ́ jẹ̀bi ẹ̀. Báwo ni o ti jẹ̀bi ẹ̀? Ẹ lọ lè wá ní òtàn òun ni wọ́n ń pè ní Ubayy ibn Khalaf. Ṣé mo gbé àbá? Ubayy ibn Khalaf. Ubayy ibn Khalaf. Ubayy ibn Khalaf fún yí ara àwọn mùsùlùmí ní ọ̀sẹ̀ bọ́ ní nígbà àwọn amúra ogun Uhud Gazwatu Uhud nígbà àwọn amúra rẹ̀. Ní wọ́n ń sọ fáwọn èèyàn ọ̀kan tó bá rí a ní ogun Uhud táwọn ń lè jà yìí ọwọ́ òun lẹ̀mí ànábì ó ti bọ́. Òun Ubayy òun lòun ọ̀pá ànábì. Ànábì lòun ọ̀bá nǹkan kan lókun ànábì lòun fẹ́ pa. Àwọn tí wọ́n wá gbọ́ òun lòun ó sì pa àwọn tí wọ́n wá gbọ́ wá lè bá ànábì. Nígbà wọn ànábì múra o Ubayy níwọ̀ lòun tájà ti rogun òun ọ̀pá ọ. Ànábì ní ẹ bá ń sọ fún pé àná pọ̀ ti rò. Ẹ sọ fún eléwèé lépa. Sẹ́mà wípé tí ọ̀bá wa sọ fún ànábì pé òun ọ̀pá. Ànábì náà ò ní sọ pé òun ọ̀pá ọ. Ókè ó ti wá lóun ọ̀pá torí ìmáàmù ọmọ kéwú. Kò kéwú òye ọ̀tọ̀ ní kéèyàn lọ lé kéwú gbọ́ lárúbáwá èyàn lè gbọ́ lárúbáwá kọ́ máa sọ lárúbáwá tí ò ní máa wù. Àìmọye àwọn tí ń sọ lárúbáwá lè fẹ́ sùkù sí ọmọ kéwú àìmọye ló èdè lásán nìyẹn bí bàtẹ́yàn lọ lé haúsá tọ́ka pa haúsá. Èdè nìyẹn ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní ogbédè ọ̀tọ̀ sílẹ̀ sí. Nígbà àwọn adógun ń dùn tán tógun yẹ kó fírí gbogbo ẹsẹ̀ wó ti ṣe
tẹ́lẹ̀ pé ogun ni wọ́n ti yọ wọ́n ti pa ànábì lọ́fà lérí jìnyà yìí ìnira yóò ń bẹ láró sí ọlọ́run bí wọ́n jókòó sínú àtòkùn lọlẹ̀ ànábì wá jókòó pẹ̀lú àwọn sàábì wọ́n jókòó báyìí àwọn sàábì kan sì dún wájú ànábì òbá yìí wá wà lọ kankan ní wọ́n ń tájẹ̀tì káwọn èèyàn kíyà kó fi omi dùn náà sá ànábì àwọn èèyàn sá gáìdì ànábì ti wá àwọn èèyàn gba òbá yìí tí òun ní lọ sí ń bọ̀ wọn ok ọwọ́ ayé wọn sùpọ̀ wá dùn ànábì díẹ̀díẹ̀ àwọn èèyàn fẹ́ gáìdì ànábì ní ẹ̀fọ́ mẹ́ ẹ̀sí ayé rẹ̀ kí ni àti òrìra wa ní wọn bọ̀ wá dùn ànábì kí ní ọ̀bẹ bá ànábì ọkà ànábì kan pa ilé ọ̀bẹ yọ ó ń sí ọlọ́run ẹ̀rí nǹkan ànábì kan mú ọ̀bẹ wọn ọkà tọ̀hún sì ti ń bọ̀ wá tóun náà ti ń palẹ̀ mọ́ ànábì kan ná ọ̀bẹ nípa ẹ̀ ń nàbá ilé ọ̀bẹ wọ̀ níyà ọwọ́ níbí lẹ́ẹ̀kan náà lọ́ba ọ̀sáré kú mẹ́ ìwà ń sáré lọ pé yóò rẹ́síkú ara rẹ̀ pé kó wọn máa padà sí Mákà ojú ọ̀nà ló kú sí òun lọ́lọ́run fi sọ́nú Al-Qur'an ní wà má rà mẹ́ta ìsìlá mẹ́ta ayé kìíní tó jù sí irun wọ́n kó jù wàlákìn náà láàrà mọ́ èmi ọlọ́run mo ju ọ̀bẹ kìí ṣe wọ́ ìsọ̀rọ̀ mẹ́ta wàlákìn náà láàrọ̀ mọ́ bàbá ọdún àbá ẹnu ẹyọ kan tá nàbí panu ẹbí ìmáàmù náà àwọn ayẹpẹ́kẹ́ wuye tó sì mọ̀ tán ìsìlámù bí ti ń bọ̀ ẹbí pé ẹ̀mí mélòó ni ọ̀gá rẹ̀ ẹni tí ń pè lọ́gá àwọn tí ń jẹ́ Muhammad ẹlẹ́ni mélòó lọ́tọwọ́ rẹ̀ bọ́ èsì tí wọ́n ń pèpè fún káwọn èèyàn máa pa yìí èsì tó ń fún ọkọ̀ tí èsì ti ìsìlámù tó ń daṣọ rẹ̀ ẹ̀rọ alábìyẹ pààyàn tòun wá ń já sí wípé àṣàṣínú ìmáàmù ó ní ìdí mọ́ yàtọ̀ sọ́dàkọ̀ àlẹ́ yìí ọ̀gbọ́ yàtájú ìlànà yàtọ̀ sọ́dàkọ̀ àlẹ́ yìí ìmáàmù ó ní ìdí ẹni tí ó sànú ẹ̀ tí ó ṣe tọ́lọ́ lára rẹ̀ ibi ọwọ́ ni wọ́n ti rọ́ nǹkan lu ó wọ́n ti rọ́ nǹkan lu mọ́mú o nǹkan ti bá nǹkan yìí ti ń bá ajá ẹ dákun tó ní ọlọ́run nínú kí ẹ̀yin tí ẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ̀ sànú ẹ̀ àbí káwọn tí wọ́n rọ̀ nǹkan gúnnà kó owó tọ́lọ́ máa là wọ́n sànú ẹ̀ kó owó ti yá rẹ̀ orí ti ń wí nípa ìsìlámù yìí eléyìí burú jáì ẹ̀yẹ wa lọ lè mú ẹ má gbọ́n ti ń wí o ànábì yẹn sàpàyà ìsìlámù ti fàyè lẹ̀ ká máa pa ẹ̀mí ìsìlámù fẹ́ ká dáàbò bo ẹ̀mí ni kò fẹ́ ká máa pa ẹ̀mí kọ́dé èèyàn gbọ́dọ̀ para rẹ̀ bèlè tí ó pa ẹlòmíì ìsìlámù wa fi àyè lẹ̀ láti ṣàánú ẹ̀mí tó fẹ́ bọ́ ọmọ bíbọ́ ni ìsìlámù fàyè lẹ̀ ká pa èèyàn o àfi kéèyàn tó lè pààyàn àbí tó ń tọ̀ ń bá gba ẹ̀mí alsos kákẹ́gbẹ̀sán pé ó pààyàn ẹ̀pà òun náà padà bọ́bá tó wá ṣèṣì pa èèyàn tí ọmọ ń mọ̀ pa ìsìlámù tó ní àfojú àánú wò ó kọ́sán díyà bí ọba tó ní ní tó fi sán gan ó tó fàyè sí kó tó gbáwẹ̀ láti ẹ wo bí ọlọ́run ti ṣàánú wa tó níbo lòun ti rí tiẹ̀ ọlọ́mọṣàwọlá anábìwá Muhammad.